ọ̀dà àtúnkù ojúmọ́ àkú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní àtúntí máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà balẹ̀ lórí lédè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀-èdè àgbáláyé ẹ mọ̀ pé kò síbi tí ọwọ́jà ròyìn wa tá a máa ṣe bẹ́ẹ̀ ká mọ́ ọmú dé ẹ̀ta bá ti nágbára ta nágboro tá a tọ̀nà jíjìn wẹsẹ̀ kúkú ìtókù náà ni pé bá a gbálé bá a gbàtà àádarí rẹ̀ sórí àkìtàn ni mo máa ń ṣe ládùúrà pójú tẹ fún wò wá lórí ìkànnì yìí ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́ wa náà etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn tòní orúkọ oníròyìn òun náà ni àyànfẹ́ Elédùmarè ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ́ẹ̀ ṣáájú ká tó máa lọ náà ẹ foríjìn wá kí ẹ sì gbójú fún wa kúrò nínú àwọn gbèsè òbítíbitì èyí tí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì tó jẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló bẹ̀bẹ̀ tó sì ké gbàjarè sí àgbáríjọ àwọn olórí lágbàáyé àrìn ìfẹsẹ̀sí gbàlè yìí o àwọn ọlọ́pàá márùn kan ni wọ́n pàdé kú òjijì lẹ́yìn tí wọ́n darí padà bọ̀ láti bí ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Èdò ni ọkọ̀ wọn bá ṣe bẹ́ẹ̀ ló forí ṣánpọ́n. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀daràn tó ń da omi àlàáfíà agbègbè ìpínlẹ̀ náà rú lẹ́yìn tí ẹlẹ́wọ̀n yìí gba ìtúsílẹ̀ tán lọ́gbà ẹ̀wọ̀n níbi ọ̀sẹ̀ méjì ní í ṣe ni ó tún bọ́ sínú ìgboro tó sì tún dáràn míì náà bá tún fi páńpẹ́ òfin mú un. olórí àjọ EFCC nílẹ̀ yìí ti pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ lórí àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n gba owó ìbọ̀bẹ́ lọ́wọ́ Bobrisky. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí ẹ foríjìn wá kí ẹ sì gbójú fún wa kúrò nínú àwọn òbítíbitì gbèsè tá a jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn orílẹ̀‐èdè àgbáyé tó kù míì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tó rawọ́ ẹ̀bẹ̀ sí àgbáríjọ àwọn olórí lágbàáyé gẹ́gẹ́ bí ìpàdé kan gbòógì èyí tí ń lọ níbi àpérò tó ń lọ lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà èyí tó já sí wípé wọ́n pe orúkọ rẹ̀ ní United Nations General Assembly tó ń lọ lọ́wọ́ ní New York l'Amẹ́ríkà pẹ̀lú bó ṣe já sí wípé ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ń ló yan igbákejì rẹ̀ ìyún Kashim Shettima láti lọ rèé sojú fún un nínú ìpàgọ́ ọ̀hún léyìí tó ń lọ lọ́wọ́ níbi ìpàgọ́ náà ó náà ẹni tó jẹ́ igbákejì ààrẹ Kashim Shettima tó ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àgbáríjọ àwọn olórí káàkiri orílẹ̀-èdè àgbáláyé wípé ẹ ṣàforíjìn kí ẹ sì gbójú kúrò nínú gbèsè èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ àti àwọn orílẹ̀-èdè mìíràn ó ní òun rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àgbáríjọ alágbára àti olórí lágbàáyé látàrí wípé gbèsè òbítíbitì èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ yìí ó ní ó ti ń fa àkóbá àti ìfàsẹ́yìn tó lámìlaka fún orílẹ̀-èdè yìí ó ní bí àwọn ṣe ń ronú bí àwọn ṣe san àwọn gbèsè yìí padà bẹ́ẹ̀ náà ni ètò ọrọ̀ ajé ló ń ṣe bẹ́ẹ̀ tó ń dẹnu kodò ó ní bí a bá gbálé tá a bá gbàtà tá a salé sọ̀nà jọ lórí àwọn owó tá a jẹ àwọn orílẹ̀-èdè míì yìí láti san padà ó ní bí a bá ti fowó náà yọ lásùnwọ̀n owó orílẹ̀-èdè Nàìjíríà ó ní fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí àti díẹ̀díẹ̀ ó ní owó tó máa ń kù nínú rẹ̀ ó ní èyí sì ń ṣe àkóbá tó lámìlaka fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí wípé àwọn kò ní agbára láti fi lè pèsè ohun ìmáyédẹrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún ó ní fún ìdí èyí àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí àgbáríjọ àwọn olórí lágbàáyé láti fún àwọn ní àǹfààní kí wọ́n sì gbójú kúrò nínú àwọn gbèsè òbítíbitì èyí tí àwọn jẹ yìí kí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì tó torí wọn tó bẹ̀bẹ̀ sí kí ó lè máa ní ìtẹ̀síwájú tó péye ó ní àwọn ṣe èyí láti fi wá àánú àti ojútùú sí àìsí àwọn ṣe èyí láti fi wá àánú àti ojútùú sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kọlẹ̀ Kashim Shettima òun ló sọ èyí di mímọ̀ lẹ́ni tó ń sojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìpàgọ́ èyí tó ń lọ ní United Nations báyìí. àrìn ìfẹsẹ̀sí gbàlè yìí o àwọn ọlọ́pàá márùn-ún ni wọ́n ṣe bẹ́ẹ̀ pàdé ikú òjijì nígbà tí àwọn mọ́kànlá mi fi ara pa yamayama lásìkò tí wọ́n ń darí padà bọ̀ láti ibi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Èdò
bí ẹ bá gbàgbé lọ́jọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn yìí ọjọ́ 21 oṣù tá a wà yìí ó ní ètò ìdìbò ìpínlẹ̀ Èdó ó ní ó wáyé nínú ètò ti já sí wípé àwọn agbófinró kọ̀ọ̀kan ni wọ́n gbéra láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti lọ mójútó ètò ìdìbò náà wàyí o àwọn agbófinró tí wọ́n gbéra láti ìpínlẹ̀ Kánò ó ní wọ́n padà lọ sí ilé wọn nínú ètò já sí wípé wọ́n ní àrìn fẹsẹ̀ sí tí àwọn márùn-ún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí àwọn mọ́kànlá mi fi ara pa yamayama gẹ́gẹ́ bí àlàyé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò Abdullahi Haruna tó sọ ó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní agbègbè káfí ìyún ní òpópónà Zaria sí Kánò nínú ètò ìjà sí wípé àwọn ọlọ́pàá ọ̀hún ó ní ọkọ̀ wọn ló ṣe bẹ́ẹ̀ ráríwọ abẹ́ tirẹ́là kan lójú òpópónà náà nínú àyè tí àwọn márùn ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè ní wàràǹsísà ó ní àwọn mọ́kànlá tí wọ́n fi ara pa yìí ó ní ìfarapa wọn náà ni ó sì pọ̀ púpọ̀ ṣùgbọ́n wọ́n ti wà ní ilé ìwòsàn Gbọ̀nsẹ̀ ti ìpínlẹ̀ Kánò níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ló ṣe wá bá gbogbo àwọn mọ̀lẹ́bí àti ara àwọn agbófinró márùn-ún tí wọ́n ṣe bẹ́ẹ̀ pàdé ikú òjijì ní ojú ọ̀nà náà wípé wọ́n kú ara fẹ́ra kù wọ́n sì kú àṣẹyìndè ọjọ́ yóò sì ṣe bẹ́ẹ̀ yóò jìnnà síra wọn gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún bó ṣe sọ síta. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ọ̀daràn tó ń domi àlàáfíà agbègbè ìpínlẹ̀ náà rú gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ọwọ́ bá Chukwuka Nwatu lẹ́ni tí ó já sí wípé wọ́n ti fi ìgbà kan fi páńpẹ́ òfin mú tẹ́lẹ̀ rí nínú ètò já sí wípé wọ́n fi sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba béèlì rẹ̀ lẹ́yìn tán gba béèlì rẹ̀ tán kò pẹ́ púpọ̀ sí àsìkò gbà náà òun náà ló tún bẹ̀rẹ̀ wàhálà ní agbègbè ọ̀hún Chukwuka ó ní wọ́n sọ wípé ó jingiri nínú ọ̀ràn dídá pẹ̀lú bó ṣe dáná sun ilé ẹni tí wọ́n àti ẹjọ́ ní èdè àìyedè ní agbègbè náà agbègbè tí wọ́n pè ní Òrùkù ní ìjọba ìbílẹ̀ Nkanu East ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣojú wọn sọ wọ́n ní Chukwuka yìí ó ní ọ̀daràn kan gbòógì tó já sí wípé kò ṣẹ̀ṣẹ̀ máa lọ sí àgọ́ ọlọ́pàá tí ó tún dá dédé padà tí ó sì tún padà tẹ̀síwájú nínú wàhálà àti làásìgbò èyí tó yàn láàyò láti máa ṣe wọ́n ní èyí tó tiẹ̀ wá fa èyí báyìí tí wọ́n fi páńpẹ́ òfin mú tí wọ́n sì sọ wípé àwọn agbófinró fi tó àwọn létí wípé yóò kọjú sí ilé ẹjọ́ ó ní wàhálà kan èyí tó dá sílẹ̀ láàrin agbègbè ọ̀hún tí wọ́n pè ní Òrùkù pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ alága fún àwọn onílé ní àdúgbò náà ó ní ó tún jẹ́ babaláwo oníṣègùn ìbílẹ̀ tó ní ojúbọ tí ń bọ̀ wọ́n ní èdè àìyedè ló jọ wáyé láàrin wọn àti Chukwuka yìí tí Chukwuka tó sì ṣe bẹ́ẹ̀ kó àwọn ọmọ gànfẹ́ ẹgbẹ́ rẹ̀ jọ tí wọ́n lọ rèé bá babaláwo náà ní ilé rẹ̀ àìbá babaláwo yìí lé ó ní wọ́n bà gbogbo nǹkan ìní rẹ̀ jẹ́ pàápàá jùlọ ojúbọ tó ti ń bọ òrìṣà rẹ̀ ó ní èyí ló sì fà á tí àwọn náà fi pa kìtì mọ́lẹ̀ tí wọ́n sì kọjú Chukwuka àti àwọn ẹmẹ̀wà rẹ̀ nínú ètí wọn ní agbára àwọn aláwo náà ó ní ó borí wọn mọ́lẹ̀ tí wọ́n sì pe àwọn agbófinró wípé ẹ wá mọ̀daràn yín o àti báyìí dè é mọ́lẹ̀ nínú ètí wọn fi ṣe páńpẹ́ òfin mú Chukwuka Nwatu gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sì sọ wọ́n ní ìbọn AK-47 kan ó ní àwọn bá ní ọwọ́ ọ̀daràn náà pẹ̀lú àwọn nǹkan míì tó jẹ́ pé ó tako òfin àti ìlànà ní ìpínlẹ̀ náà wọn ni ó ti wà ní akóló àwọn báyìí níbi tí àwọn ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n sì sọ di mímọ̀ pé lẹ́yìn ìwádìí àwọn àní kankan ò sí ń bẹ́ẹ̀ yóò kọjú sílé ẹjọ́ lórí ìwà èyí tí ó ti yàn láàyò láti máa wù náà. lẹ́yìn tí ẹlẹ́wọ̀n yìí náà ṣe bẹ́ẹ̀ gba ìtúsílẹ̀ tán lọ́gbà ẹ̀wọ̀n níṣe ni ó tún bọ́ sí gbòòrò tó tún dáràn mọ́nà gẹ́gẹ́ bí Ajáàkọ́lá ní ìpínlẹ̀ Adamawa ó ní ọwọ́ tún ti bá ọ̀daràn kan báyìí lẹ́ni tí wọ́n sọ wípé ó ti wà nínú ẹ̀wọ̀n tẹ́lẹ̀ tí ń dúró de ìgbẹ́jọ́ rẹ̀ kí ó wáyé ṣùgbọ́n tó rí ṣe bẹ́ẹ̀ tí ó bá a ṣe pẹ̀lú bí ẹni tó jẹ́ adájọ́ àgbà ìpínlẹ̀ Adamawa náà èyún Hafsat Abraham bó ṣe ń yẹ àwọn ẹlẹ́wọ̀n kan wò tó sì ń tú wọn sílẹ̀ nílò ìtọ́já sí wípé ọ̀daràn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Khalifa Modibo yìí ó wà ní àárín àwọn tí orí kó yọ náà ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí orí kó Khalifa yọ níṣe ni ó tún bọ́ sínú àdúgbò tó tún tẹ̀síwájú nínú ìwà ọ̀daràn èyí tó ṣe bẹ́ẹ̀ tó gbé wọ ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ Khalifa Modibo yìí ó ní wọ́n ní ó wà lára àwọn
ọmọ gànfẹ́ kan tí wọ́n pera wọn ní Sheila Boys èyí tí wọ́n jingiri nínú jíjí nǹkan ìní àwọn ènìyàn gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Suleiman Nguroje tó ṣe ó ní ọwọ́ padà bá Khalifa Modibo yìí lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó ti gba ìtúsílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n látàrí ojú àánú tí adájọ́ àgbà Hafsat náà tó ní sí àwọn ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan nínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn ni òun àti ọ̀daràn akẹgbẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Garba ó ní wọ́n jọ ní ọkọ̀ kẹ̀kẹ́ mọ́rúwà kan èyí tí wọ́n máa ń lò láti fi jí àwọn ènìyàn ní nǹkan ní wọn. Wọ́n sọ dímọ̀ wípé ẹni tí ọ̀rọ̀ náà tí ó ṣẹlẹ̀ sí ó ní ó dọ́gbọ́n ẹ̀wẹ́ tó sì fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì nígbà tí ẹni náà tí wọ́n sọ wípé ó dá mọ́rúwà àwọn ọ̀daràn méjèèjì yìí dúró. Ó ní Ibrahim Garba ó wa kẹ̀kẹ́ mọ́rúwà náà tí Khalifa Modibo ọ̀daràn ọ̀hún tó sì jókòó sí ní ẹ̀yìn nílé tí wọ́n ní ó yọ owó tó tó 26,000 naira èyún ẹgbẹ̀rún 620 náírà tó yọ ní àpò ẹnitọ̀hún lásìkò tí ó yọ owó yìí. ẹni náà ṣe bẹ́ẹ̀ pò mọ́ nǹkan kan ṣùgbọ́n sọ wípé ẹ sún mi síwájú díẹ̀ sí èyí tó fi dọ́gbọ́n tàn wọ́n lọ sí ọgbà ẹ̀wọ̀n lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa náà. Nígbà tó sì dé iléeṣẹ́ ọlọ́pàá náà níṣe ni ó kí ariwo bọnu wípé ẹ wá gbà mí o, àwọn ènìyàn méjèèjì yìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí mi ní nǹkan ìní mi tán ti jí owó lọ mọ́ mi lára. èyí ló sì mọ́ kí àwọn agbófinró kí wọ́n jáde síta láti rí ẹni tí ń ṣẹlẹ̀ wò nínú èyí tí wọ́n ti ní wọ́n mú àwọn méjèèjì yìí Ibrahim Garba tó wa kẹ̀kẹ́ mọ́rúwá àti Khalifa Modibo tó ti jáde lẹ́gbọ́ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tán ní àní ò sí yóò sì tún padà lọ sí ọgbà ẹ̀wọ̀n níbi tí ó ti wá náà. Ó wá sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n tú sílẹ̀ ní ẹlẹ́wọ̀n yìí níṣe ló yẹ ká máa ya ọmọlúàbí lẹ́yìn tí wọ́n bá ti ọgbà ẹ̀wọ̀n náà dé kì í ṣe kí wọ́n tún wá máa dáràn mọ́ náà. Ajá Kọ́lá èyí tí Kọ́lá tó wà lọ́gbà ẹ̀wọ̀n tọ́já rẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ tó bùyàn jẹ nínú ìgboro. Olórí àjọ EFCC nílẹ̀ yìí ló ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ lórí àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún kan èyí tí wọ́n sọ wípé wọ́n gba owó ìbọ̀bẹ́ lọ́wọ́ àṣàkọsàbò Bobrisky náà. Gẹ́gẹ́ bí fídíò náà ṣe ń jà rìnrìn káàkiri orí ayélujára èyí tí arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Martins Vincent tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Very Dark Man tó fi síta nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé Bobrisky èyún Idris Okuneye ó ní ó ti sọ̀rọ̀ nínú rẹ̀ wípé òun kò lọ sí ọgbà ẹ̀wọ̀n kankan o àti pé mílíọ̀nù lọ́nà 15 náírà ó ní òun fún àwọn èèyàn kan ní ilé àjọ tó ń mójútó jíjẹ owó ìlú ní ìjẹkújẹ ìyún EFCC nílẹ̀ yìí ó ní òun fún wọn tí wọ́n fi ní tóun fi sọ wípé kí wọ́n gbé ẹjọ́ náà kúrò ní orí òun. èyí ló sì wá fà á tẹ́ni tó jẹ́ olórí àjọ EFCC ọ̀hún ìyún Ọlá Olúkóyèdé tó ti wá sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí lórí àwọn ènìyàn náà tó sì já sí wípé wọ́n ti gbé àwọn ènìyàn kan dìde tí wọn yóò máa ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà pé sóòótọ́ ni àbí irọ́ ni pẹ̀lú pé bí Bobrisky náà sì fi ẹ̀sùn kan àwọn ènìyàn náà wípé wọ́n gba mílíọ̀nù 15 náírà ní ọwọ́ òun gẹ́gẹ́ bí alukoro àjọ òun náà Délé Oyèwálé bó ṣe fi síta. àmọ́ o ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ ni wípé Bobrisky gangan fúnra rẹ̀ ó ti jáde síta kọ́ńbọ́ọ̀kì báyìí lójú òpó ayélujára Instagram rẹ̀ nínú ètò ti sọ wípé gbogbo fọ́nrán tí ń jà rìnrìn káàkiri irọ́ tó jìnnà sóòótọ́ ni ó ní ṣe ni wọ́n parọ́ mọ́ òun tóun kò sọ ní tó ń jọ bẹ́ẹ̀. ó ní òun lọ sí ọgbà ẹ̀wọ̀n òun lórí ẹ̀sùn tí wọ́n fi kàn òun tóun sì ṣẹ̀wọ̀n náà tí òun dé. ó ní bẹ́ẹ̀ ni òun kò fún ẹnikẹ́ni ní mílíọ̀nù 15 náírà èyí tí wọ́n parọ́ mọ́ òun pé òun ṣe. wàyí o ẹni tó jẹ́ olórí àjọ ọ̀hún EFCC yàn Ọlá Olúkóyèdé òun ló ti wá pàṣẹ kí Very Dark Man àti Bobrisky kí wọ́n yọjú sí àwọn ní ọ́fíìsì wọn kí wọ́n lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà lórí ẹ̀sùn tí wọ́n fi kan àjọ EFCC náà wípé wọ́n gba owó ìbọ̀bẹ́ lọ́wọ́ Bobrisky. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ̀yìn náà ní àyànfẹ́ Elédùmarè. gbogbo ìròyìn tá a ṣe bẹ́ẹ̀ tá a mẹ́nubà yìí èyí tó bá jẹ́ tìyín jù tó kàn wá jù ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi sínú comment section ká lè mọ ibi tí àtúngbéròyìn wá gbà títí dìgbà tá a tún máa padà pàdé lórí ìkànnì yìí. àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrò aburú síra wa títí dìgbà náà
ó dàbọ̀.